Hello, hello, hello. God bless me and you all in the name of Jesus' mighty name. My name remain again is Tejus Glorious TV. God bless you. Lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, ohun tó ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tí ó yọrí sí, ohun tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà pàpà máa yọrí sí, àkọ́kọ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run, bàbá Ìjẹ̀ṣà máa kúrò lẹ́wọ̀n lágbára Ọlọ́run. Bàbá Ìjẹ̀ṣà ó pàpà máa kúrò lẹ́wọ̀n. Ọdún tán dá fún bàbá Ìjẹ̀ṣà ò ní pé tó fi máa kúrò lẹ́wọ̀n. Ọlọ́run tó wá tú àṣírí ìkọ̀kọ̀ tó mú kí àṣírí yẹ kó tú. Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó ti ń jà á fún bàbá Ìjẹ̀ṣà. Ọlọ́run tó tú àṣírí ìkọ̀rọ̀ eléyìí tí ó ṣòro púpọ̀ fún láti tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹnìkankan ò lè ronú àṣírí yẹn ò tú rárá. Kí ló wá ní kí àṣírí yẹn wá jáde síta by this time? Àṣírí yẹn ò tí ì tú, ó máa tú tán pátápátá. Bàbá Ìjẹ̀ṣà ó máa kúrò lẹ́wọ̀n. Tí bàbá Ìjẹ̀ṣà bá wá kúrò lẹ́wọ̀n, Bíbélì wá sọ̀rọ̀ kan. Ó ní àwọn tó wa ihò sílẹ̀ fún ọkàn mi. Ó ní àwọn ni wọ́n ó lọ síbẹ̀ náà lọ sínú ihò yẹn. Ó ní ẹnikẹ́ni tó wa ihò sílẹ̀ fúnra rẹ̀ ni ó jìn sí. Ẹni tó wá wa ihò ẹ̀wọ̀n sílẹ̀ ó wá ṣeéṣe kó padà lọ sẹ́wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà kó padà lọ sí ẹ̀wọ̀n tí wọ́n kírètì sílẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà. Mo wá gbàdúrà ní orí afẹ́fẹ́ níbi tí ará ayé ti ń gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ará ọ̀run ń gbọ́. Àwọn tí wọn ò wá sí social media gan, tí wọn ò mọ YouTube, tí wọ́n mọ̀ tí wọn ò wá síbẹ̀, wọ́n ń gbọ́ àwọn nǹkan kankan tí àwọn èèyàn tí wọ́n ń wá ibẹ̀ tí wọ́n ń gbọ́ àgbọ́sọ. Àtàrà ayé àtàrà ọ̀run ló mọ tó ń lọ lórí afẹ́fẹ́. Mo wá gbàdúrà pé Ọlọ́run tó tú àṣírí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi gbé bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n, tó wá jẹ́ pé kò rí bí wọ́n ṣe sọ ọ́, táṣírí wá tú. Ọlọ́run ó wá tú àṣírí ikú tó pa Mohbad. Ọlọ́run àṣírí ikú tó pa Mohbad ó yìí máa tú. Ṣùgbọ́n bó ṣe gbóná lára wa ní àkókò ìgbà yẹn gangan, òun ló jẹ́ ká sọ yìí pé kì í ṣe báyìí náà ṣe máa rí. Torí bó ṣe gbóná yẹn gan, tó bá ṣẹlẹ̀ gan, àìmọye nǹkan tó dáa gan mí gan ó máa bàjẹ́, nǹkan mi máa ṣèṣì bàjẹ́. Bọ̀ báyìí ó ti ń sílẹ̀. Tá a bá ń gbàdúrà, tá a dẹ̀ ń bá a lọ, bó bá pẹ́ bóyá àṣírí yẹn máa tú. Ìjọba gbọ́n, ìjọba mọ nǹkan tó ń ṣe. Ẹni tó bá ní ò sí ìjọba, ó dàbẹ̀ pé òní ò sí láyé. Ọlọ́run tó tú àṣírí ìṣẹ̀lẹ̀ ìrìn àjò bàbá Ìjẹ̀ṣà yìí pé kò rí bẹ́ẹ̀, tí bàbá Ìjẹ̀ṣà sì ń ṣẹ̀wọ̀n nǹkan tí ò tí ì ṣe tí wọ́n ló ti ṣe. Ọlọ́run á wá tú àṣírí ikú tó pa Mohbad. Ọlọ́run á tú àṣírí ikú tó pa Mohbad. Ìlérí Olúwa, ìmọ́lẹ̀ ìlérí Olúwa ọmọ alọ́ba Mohbad, Ọlọ́run àtàṣírí ikú tó pa. Ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa, ẹni tí ó jẹ́ ìlàjà láàrin ayé àti ọ̀run. Jésù Kristi ti Násárẹ́tì, àpáta ayérayé, kì í ṣe Jésù Agége o. Ọlọ́run àtàṣírí ikú tó pa Mohbad. In Jesus' mighty name, amen. God bless you all.